بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ولا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ربي اشرح لي صدري ويسر لي أمري وآل الأقدتان من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹ́ tó ọlọ́run kó máa bá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé Ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tún máa bá wọn sàbí Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín tó akẹ́ra wa dáadáa a máa kó àṣálẹ̀ ọlọ́njọ́ máṣá ìṣíjú àánú ẹ̀wò wa ọlọ́njọ́ máṣá ìyọ́nú sí wa ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣá ìjọ máa yọrí sí dáadáa wala hawla wala quwwata illa billahil aliyyil azim tó láì ní dóná pẹnu mo rí àwọn ìmọ̀ tó ń lọ lọ́wọ́ oríṣiríṣi ìmọ̀ ló ń lọ lọ́wọ́ ara ìmọ̀ tó ń lọ náà ní ọ̀rọ̀ captain case ara ẹ̀ náà lọ̀rọ̀ àfá Akimu oníláwàní pupa àfó oníláwàní pupa àfá ń dára tiẹ̀ lọ́wọ́ táwọn èèyàn ń bá wí fún pé ohun tó sọ kó lọ lè kó jẹ táfà dúró tó dúró wọn lé pé kíni pé kí lóhun ti sọ tó wá ń kí fáwọn ẹlẹ́bọ pé anybody ò gbọ́dọ̀ lo fídíò òun o anybody ò gbọ́dọ̀ lo fídíò ohun tóhun ti sọ̀rọ̀ yẹn o pé wọ́n á fi Islam kó wa lẹ́rú ni ó try láti kí fáwọn ẹlẹ́bọ̀ pé kọ́ máa lo fídíò òun kọ́ máa gbé fídíò òun táwọn ẹlẹ́bọ̀ ò bá gbé fídíò ẹ̀ ọmọ àlè ni wọ́n wọ́n gbọ́dọ̀ máa gbé ni ṣebí tó sọ ni ṣó sọ tó sọ ni wáyé tó wá ń dìwọ̀ mú lọ́pọ̀ kọ́ máa lo fídíò ẹ̀ àbó ìwọ ò sẹ́ ọ̀rọ̀ tó sọ Akimu ò sẹ́ ọ̀rọ̀ tó sọ wò kó tó di pé ó anulate wọ́ọ̀dù ni ìwọ kí n ka ń rò kó tó sọ ó wá sọ tán ọ wá ń lò ó wá ní kó máa lo ọ̀rọ̀ ẹ ó wá ní káwọn ẹlẹ́bọ máa lo ọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ táwa ní kó lò sọ ọ̀rọ̀ táwa ní kó lò tó bá ní kó máa lo ọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ táwa ní kó máa lò ẹ jẹ́ bá wa share program yẹn jọ nítorí Ọlọ́run ẹ bá wa share dáadáa nítorí Ọlọ́run ọ̀rọ̀ táwa ní káwọn ẹlẹ́bọ máa lò Akim inú mi dùn pé fídíò tó ṣe ní ṣáànà ló ṣe ó ṣe fídíò yẹn ó wé láwàní inú mi máa dùn ìyá máa wé láwàní mọ́ o ó dẹ̀ gbọ́dọ̀ wọ jàlámíà mọ́ o ó dẹ̀ tún gbọ́dọ̀ sọ lárúbáwá torí ó sọ pé wọ́n wá fi ìsìláàmù gbá wa ni wọ́n fi wá kó wa lẹ́rú tó bá wo fídíò títa lọ́lọ́run ṣe níjẹta tó bá gbọ́ fúnra ẹ̀ wàá máa ké inú yàrá ẹ̀ ni Akim tó bá gbọ́ títa lọ́lọ́run sọ wọ́n sọ fún mi èmi máa ń jò tí bá ń lọ mo máa ń play fídíò yín bí a mò ń drive lọ́wọ́ tí mo rò pé mi ò lè ráyè máa ṣe nǹkan fídíò yín tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ ẹ̀ ni máa fi máa cash cruise lọ lórí express àbí mò ń lọ anywhere fídíò tó bá ṣe àbí anybody bá ṣe ẹni tó bá ń parọ́ ibẹ̀ la máa ṣe àwa náà máa gbọ́ mbẹ́ fúnra pẹ́ wúrọ́ tí mo rò pé mi ò lè ráyè máa ṣe nǹkan ẹni tó bá ń ṣòṣì màmá rí mbẹ̀ pẹ́ wúrọ́ ẹ wò sì tẹ́lẹ̀ ń ṣe
Understand? Fídíò ẹ tó ṣe yẹn Akeem lọ́wọ́ títa lọ́lọ́run ṣe ń pa ẹ̀ tó sọ ń pa ẹ̀. Wá wo bó ṣe ń crucify Islam látorí àwọn tiẹ̀. Ta ló lọ́run ní chance yẹn? Ta ló lọ́run ní chance yẹn? Tó bá rẹni sọ fún ẹ mi ajá ẹ tán ìwọ ni. Ó yẹ kí máa play ẹ fún ẹ báyìí ni. Kó máa fetí ara ẹ gbọ́n tó ń wí. Kí wọ́n náà kó fojú ara ẹ kó fetí ara ẹ gbọ́n tó ń sọ jáde lẹ́nu. Ta lọ́lọ́run wá ń bẹ ìyẹn wá ń fi àìmọ̀ kan ó fi ń bẹ tún tó ń sọ lọ. Ó ń bẹ fàìmọ̀ kan expatiate ẹ̀ tún lọ síbi tó ń fẹ́. Dẹ́pẹ́ tí ọgọ́ bá ń gbọ́ àní ó máa sunkún. Ó mọ̀ pé wọ́n sọ pé ọwọ́ àfi Islam gbá wa ni. Ta lọ́lọ́run ń tẹ́ láti sọ pé ànábì òun sọ pé n tó ń sọ yẹn ní pé ta ló wá fi Islam gbá wa. Ṣèbá ànábì lọ́lọ́run rán òun ló wá fi gbá wa ni n tó sọ nìyẹn. Ó ń dòdò pé n tó ń tẹ́ láti sọ ni pé ànábì gangan wá gbá wa ni pé kí wọ́n gan tó bá mọ̀ pé ó fẹ́ free kó nu intellectual bondage tí Islam fi ẹ́ sí kó nu Islam n tó sọ fún ẹ nìyẹn. Ó ní láti lọ wo Akeem. Wà á máa sun ẹkún báyìí ni pé ha ta ló bá tiẹ̀ jẹ́ báyìí? Ta ló dárìn àjò ìgbésí ayé ẹrú báyìí? Lọ gbọ́n títa lọ́lọ́run wí. Ọkùnrin ní balẹ̀ tó bá gbọ́. Tó bá ní làákàyè lórí wà á wò pé ṣó ìwánú Islam ṣá. Ọgbọ́. Wà á máa wó rẹ̀ wò pé ṣó ìwánú Islam. Anyway, ọ̀rọ̀ ti wà Akeem kò ṣe lẹ́ni mo kàn ní jẹmọ́sà ilé tètè ni. Torí pé ní títa lọ́lọ́run sọ yẹn fídíò téèyàn gbọ́dọ̀ jókòó tì. Fídíò ta lọ́lọ́run yẹn èèyàn gbọ́dọ̀ jókòó tì kó máa yanjú ẹ̀ kó jókòó tì torí gbogbo tó sọ jáde. Ó tóbi gan o. Akeem ìwọ gangan ló gbọ́dọ̀ lọ gbọ́ fúnra ẹ̀ ó gbọ́dọ̀ lọ jókòó tì kó máa fẹnu ara ẹ̀ debunk ẹ̀ kó ṣe exercise yẹn fúnra ẹ̀ kó máa play ẹ̀ kó máa fèsì fún word by word sentence by sentence àbí kí ni word by word so ìbò fúnra ẹ̀ bó bá yẹn sọ báyìí kó máa tẹ̀lé. So get ìwọ náà o lè debunk ẹ̀ fúnra ẹ̀. So má kàn lọ jókòó sí ilé o dá wà lálẹ́ tọ̀ kó wá lọ dáhùn ẹlòmíì kan bẹ́ẹ̀ yanjú ìgbẹ́ tó yà ìwọ ló yà gbẹ́ ìwọ náà ní kókó ìgbẹ́ tó yà ló rùn lọ́kọ́. Akeem Adérọ́gbà dẹni ìgbẹ́ tó yà ló rùn lọ́kọ́. Ṣé tó gbọ́ ìwọ ló dá wà lálẹ́ ìwọ náà kò lọ yanjú mẹ́sì ẹ̀ àwọn ẹlẹ́bọ wọ́n ti ń gbé ọ̀rọ̀ ẹ̀ kiri gbogbo èèyàn wá fi ẹ́ pa níbi wóróworó kọ́ bá lè mọ̀ pé ọ̀rọ̀ tó sọ náà sì kí wá ló dà ó fi kó bá rẹ̀ ó fi sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní ẹni yẹpẹrẹ lójú ọmọ ẹ lójú ìyàwó lójú ẹbọdì wọn máa ní ó wá parọ́ pé ẹ ṣe máa ní ká change orúkọ wa ẹ ṣe máa ní ká change ta ló bá ẹ fà á èmi yìí challenge Akeem àwọn ta ló ní pé dandan ẹ gbọ́dọ̀ change orúkọ yín kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ pé dandan ẹ gbọ́dọ̀ change orúkọ ẹ̀ kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ ìwọ kàn gbé rọ̀bọ̀rẹ́bẹ̀ tiẹ̀ wàá pariwo òun rànfò bíi túbù táyà mọ́tò bismillah ọkọ̀ rànfò ni wàá pariwo wọ́n ní ká change orúkọ wa ẹ ṣe máa ní ká change orúkọ wa ta lórí ti ẹ̀rù ta lórí ti tiẹ̀ Akeem ta ń rìn rò dépò wọn bẹ̀ fà pé kò change orúkọ ẹ̀ ta lórí ti ẹ̀rù kí ni ìwọ who are you? Anyway gbọ́rọ̀ tí ẹsẹ̀ gbẹ̀kan jẹ́ ń lọ sí tó nítumọ̀ gbogbo wa la mọ̀ pa kéèsì captain kọ́lọ̀ ṣàánú wa Jamiu Adegunwa ṣó mọ̀ pé ọ̀rọ̀ captain yìí
àfẹntí ò bá fẹ́ látúbọ̀tán rẹ̀ tó dẹ̀ mọ̀ pa ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ tó mọ bó ṣe ń lọ ni òun ní sọ pé Jamiu àbòsí ló fẹ́ ṣe. ẹni tí ò bá ní látúbọ̀tán rẹ̀ nìkan ló máa ní Jamiu máa bá lọ má dáhùn. wàá dẹ̀ ní pé àwọn tí ò ní látúbọ̀tán rẹ̀ tó pẹ̀lú ẹ̀ tó dúró tiẹ̀ pé wọ́n lọ má bá lọ. báwọn tí ò fẹ́ ní látúbọ̀tán rẹ̀ ṣe tó pẹ̀lú ẹ̀ yẹn bọ́ ṣe tó pẹ̀lú ẹ̀ tó dúró tiẹ̀ lọ́rùn náà máa ṣe orí burúkú torí pé ẹni ẹlẹ́ni captain ká gbà pé ó fẹ́ lu jìbìtì láti ilẹ̀ ká gbà bẹ́ẹ̀ jìbìtì tó fẹ́ lù òun ló gbé lọ sẹ́wọ̀n tó kọ́kọ́ lọ ṣẹ̀wọ̀n almost ọdún kan wọ́n dẹ̀ fi ilẹ̀ ẹ̀yin wá fẹ́ lò ó against Mallam òun wá yarí ẹ fẹ́ lò ó bẹ́ẹ̀ pé wọ́n ránṣẹ́ kó ba orúkọ tiẹ̀ jẹ́ ni tí gbogbo àwọn èèyàn bá jókòó báyìí tó bá ń gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí AIG Zone 2 AIG Zone 2 rẹ̀ ń dúró pé gbogbo tẹ́ ń sọ yìí ṣàlàyé fún mi ó ṣàlàyé fún AIG Zone 2 ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí kò sọ̀rọ̀ nú ẹ̀ ó tún ṣàlàyé wọ́n ní kò sọ̀rọ̀ ń bẹ̀ ó tún ṣàlàyé wọ́n ní ọ̀rọ̀ tó ń sọ tiẹ̀ yé mi ní kò lè yé yín àní ò lè yé yín ọ̀gá àní ẹ jẹ́ kọ́rọ̀ yìí wọ kóòtù àní ò lè yé yín tó bá dé kóòtù ó máa yé wọn bẹ́ẹ̀ ẹja máa gbé lọ kóòtù. AIG Zone 2 ní kọ́ lọ da kéèsì ẹnu pé rọ́bìṣì ni àwọn ọlọ́pàá Zone 2 ìkọ́nù wọn ló ṣe màgòmágó wọ́n ti gbóńtọ̀ ẹ̀ sálọ tó yẹ pé wọ́n ti ọlọ́pàá yẹn mọ́lé òun ló lọ gbé kéèsì yẹn lọ sí kóòtù tó lo màgòmágó tó ń rún kéèsì yẹn mọ́ kóòtù tó bá yín rún mọ́ kóòtù nísìnyí báyìí ó wá di pé ẹ̀ ń da ẹni ẹlẹ́ni láàmú káptéènì nírú èní níṣẹ́ ni èní sìn wọ́n tún ní kí káptéènì tún lọ ṣe ẹ̀wọ̀n amedis bíi 6 days kí dẹ̀ ló fà á pílánì táwọn Jamiu pílánì sílẹ̀ ọ̀tọ̀ kóòtù ò lọ ìfẹ́ fún àwọn Jamiu lẹ́nìí normal according to Federal High Court tó bá lọ sí Federal High Court tó bá fi lè bóyá wọ́n gbé ẹjọ́ ẹ̀ lọ bẹ̀ ọmọ ààrẹ nìyẹn wọn ò dẹ̀ kí ń gba ọ̀rá bẹ́ẹ̀lì ọmọ lọ apply fún bẹ́ẹ̀lì ni ọmọ apply ni ó dẹ̀ máa ń take couple of days n tó ṣẹlẹ̀ gangan nìyẹn tó fi sọ pé okay captain máa wà ń bẹ̀ agbèrò sí Ikoyi mo jẹ́ wá ráwọn dìdìrín kan táwọn yẹn ń gbé kiri pé wọ́n ti gbé Mallam lọ sí prison o ṣẹlẹ̀ yìí tẹ́ ń sọ wọ́nrọ̀wọ́nrọ̀ yẹn ẹ̀ gbádùn kí ló fẹ́ gbé Mallam Yusuf lọ sẹ́wọ̀n kí ló fẹ́ gbé Mallam Yusuf Adépọ̀jù kí ló fẹ́ gbé wọn lọ sẹ́wọ̀n ṣẹ́yìn lẹ́fẹ́ gbé Mallam Yusuf lọ sẹ́wọ̀n ni orí yín ó pè ẹ̀yin tẹ́ ń kọ ọ̀rọ̀ yẹn orí yín ó ṣe kíni kò pé gbé Mallam Yusuf lọ sẹ́wọ̀n lórí kíni Mallam Yusuf ṣe tó fẹ́ lọ sẹ́wọ̀n ẹ ṣàlàyé ẹ̀ fún gbogbo di owó ọ̀rọ̀ kan gbọ́dọ̀ pé Mallam Yusuf lọ sẹ́wọ̀n àdébi pé gbogbo àwọn èèyàn oríṣiríṣi wa ń pe Mallam bàbá wa aṣíwájú gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá bàbá wa onímàálù àwọn kan pe Mallam kí ló ṣẹlẹ̀ níbo lẹ wà Mallam náà wà níbi kan àfìgbà tèmi náà tún pé wọn tí gbogbo àṣà ta confirm nǹkan kò ṣe Mallam èmi máa tí bá ṣe dé máa pe Mallam àbẹ tó wà nú ẹ̀wọ̀n máa lo fóònù ṣé tó wà nú ẹ̀wọ̀n lo ó possible ìpè ọ lè lo fóònù ẹ wá parọ́ pọ̀ ti gbé Mallam yìí lọ sẹ́wọ̀n o ẹ tún gbé ẹ ló ń kọ yẹn kiri Jamiu ṣé mọ̀ pé ọmọ ọlọ́mọ ni captain gbogbo ẹ̀yin èèyàn ẹ máa gbọ́ o
ṣé mọ̀ pé ọmọ ọlọ́mọ ni captain bàbá oníbàbá ni òun náà níyàwó òun náà lọ́mọ òun náà níyà ó dẹ̀ láwọn ẹbí captain tún ti lọ true ẹjọ́ tí ò nítumọ̀ wọ́n tún ti gbé lọ sẹ́wọ̀n o ohun tó bí ìkòkò ń ṣeṣu ẹnìkan ò gbọ́ o ohun tó bí nìyẹn o tí mo fi kọ́ pé Jamiu Adegunwa ìkòkò ń ṣeṣu ẹnìkan ò gbọ́ o tó bá ti wá di pé ó ń gúnyán kẹ́ gbogbo ẹ̀yin yẹn bá parọ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ Mallam kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin alábòsí tẹ́ mọ̀ ọ̀rọ̀ kọ. ṣé gbogbo ẹ̀yin èèyàn mọ̀ pé àwọn Mallam lọ sí kóòtù ṣé lánàá ni àbí lánàá náà ni nípa ọ̀rọ̀ kéèsì alimọdásátù wàbíyà ọmọ Jamiu Adegunwa rẹ̀ ti confam fún wọn nílé ẹ̀ ó ti confam fáwọn ọlọ́pàá nu statement pé bàbá òun ló ní kóhun bàbá òun ló gbá ìpàdé lóhun lọ́wọ́ bàbá òun ló ní kóhun rìkọ́dù Mallam Yusuf Adépọ̀jù bàbá òun dẹ̀ ló post ẹ̀ ó wà ọ̀dọ̀ ọlọ́pàá o ọmọ yẹn ti confam ọ̀rọ̀ yẹn ẹ máa wo ohun tó máa ṣẹlẹ̀ o ṣé mọ̀ pé gbogbo everybody òkú sí o wọ́n ti gbé captain ó ti lọ ọlọ́tí mọ́lé lórí irọ́ lórí tí ò ṣe wọ́n parọ́ mọ́ wọ́n dẹ̀ gbé captain wọ́n lọ là mẹ́wọ̀n wọ́n ti lọ là captain mẹ́wọ̀n sí báyìí ìyẹn kàn lọ Ikoyi prison lọ bọ̀ ok inshallah adé padà next week wọ́n fi ilẹ̀ tó bá wá nísìn báyìí ilé ẹjọ́ ti ní kó lọ mú ọmọ ilé ẹjọ́ ti sọ pé kó lọ arrest ọmọ Jamiu àti ṣé àsáádà ni wọ́n ti ní kó lọ mú àwọn yẹn náà wá sí báyìí ọmọ Jamiu Adegunwa ilé ẹjọ́ ti ní kó lọ mú ilé ẹjọ́ ti ní kó lọ mú wá tó bá wá mú ọmọ Jamiu tó bá là mẹ́wọ̀n ẹ máa rí ariwo ń ta mùsùlùmí sí mùsùlùmí ṣé captain eléégún ni captain ṣé eléégún ni captain alimubaraku tó gbé lọ sẹ́wọ̀n báyìí ṣé eléégún ni captain ni ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ kọ ọ̀rọ̀ tẹ́ fẹ́ máa sọ̀rọ̀ ṣé eléégún ni captain ṣé eléégún ni abọ́nigunu sọ́nigunu ni captain alimubarak sọ́nigunu ni àbóhun náà wà nú àwọn tọ́jọ́ ń fi ìrùyọ̀ nínú ìgbàlẹ̀ àbí mùsùlùmí sí mùsùlùmí ṣé mùsùlùmí kọ́ ni captain àbí captain ò kí ń ṣe mùsùlùmí ó ti lọ ẹ̀wọ̀n àwọn Jamiu ó ti lọ ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ Jamiu lẹ́ẹ̀mélòó báyìí èyí tó lọ tó dé wọ́n ná ojú ẹ̀ kan ò ríran mọ́ ṣé kò kí ń ṣe mùsùlùmí ni ẹ̀yin èèyàn but ọmọ Jamiu sìn saint lòun kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ṣé captain alimubaraku kì í ṣe mùsùlùmí ni torí ẹ̀yin tẹ́ máa kọ́mẹ́ǹtì tẹ́ máa sọ̀rọ̀ ni mo ṣe ń ṣe fídíò yìí pé ìkòkò ń ṣeṣu o nobody tó gbọ́ o tó bá wá ti rí pé ń gúnyán wọ́n ní Mallam kí ló le tó bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ mùsùlùmí sí mùsùlùmí ṣé kèfèrí ni captain ni ṣé léegun ni captain Al-Mubarak ṣé léegun ni egun ló ń gbé àbí gunu àbẹ́yọ̀ àbí kẹ̀rẹ̀dẹ̀ ń sàlẹ̀ kó tiwa àbọ̀ ní ìsẹ́mọ̀ ni captain Al-Mubarak ni ìsẹ́mọ̀ kò dù ṣẹlẹ̀ ẹlẹ́lùkù ni ṣẹlẹ̀lùkù kò dù ni ẹ̀yin náà ẹ lọ wò fúnra yín
Anobini sallallahu alaihi wasallam oni la yumin adukun hatta yuhibba lihi ma yuhibbu nafsi. Anobini o ti jori gbagbo ododo nto ba fe fun re fe fomola keje omola keji ko ni somo ya yin ko ni captain ni se o se musulmi ni ẹ ti gbé lọ sẹ́wọ̀n báyìí ó ti lọ ṣẹ̀wọ̀n wọ́n nà ojú ẹ̀ kan ríran mọ́ ó dẹni tí kò gbádùn mọ́ àbí ẹ ti ṣe léṣe wà ní kò sá mo ń ṣe fídíò lọ́wọ́ ojú ẹ̀ kan ríran mọ́ ẹ̀yin dẹ̀ gbádùn ẹ̀yin sùn pẹ̀lú ìyàwó yín ẹ̀yin sùn pẹ̀lú àwọn ọmọ yín nulẹ̀ but ẹ ti nà captain ojú ẹ̀ kan ríran mọ́ wọ́n tún ti wá gbé lọ sẹ́wọ̀n padà ń sìn báyìí lórí tí ò ṣẹlẹ̀ tẹ́fẹ́ jẹ́ kó bá yín parọ́ gbogbo ẹ̀yin èèyàn ṣá ń gbọ́ o nísìn báyìí ní ilé ẹjọ́ wa ti ní kó lọ mú ọmọ Jamiu Adegunwa náà wá ilé ẹjọ́ ti sọ bẹ́ẹ̀ kó lọ mú ọmọ Jamiu Adegunwa wá ọ̀rọ̀ tí ò nítumọ̀ táwa dá ta kó síra wa lọ́rùn so yẹ kó rí bẹ́ẹ̀ Jamiu Adegunwa so yẹ kó rí bẹ́ẹ̀ òun fi kéèsì captain òun fi hùkù everybody pé kíní wà ń bẹ̀ lágbájá wà ń bẹ̀ tàmẹ̀dù wà ń bẹ̀ lágbájá wà ń bẹ̀ tàmẹ̀dù wà ń bẹ̀ òní Mallam wà ń bẹ̀ Mallam ló ń rán captain níṣẹ́ òkọ́kọ́ náà ò dá òkọ́kọ́ sorúkọ Mallam ń bẹ̀ ó tún ya orúkọ Mallam tún ti wà bẹ̀ sorry Jamiu wàhálà yìí tó dálẹ̀ sí rẹ lọ́rùn ẹ pé ibi wàhálà yìí náà ló ti bí òun ló bí péjì Al-Madrasatu Wahhabiyya wàhálà yìí ni tẹ́ ẹ fira yín lọ́kàn balẹ̀ tí wọ gangan tó fi ara ẹ lọ́kàn balẹ̀ tó ń kó dààmú sí rẹ lẹ́mìí nísìnyí báyìí wọ́n ti ní kó lọ mú ọmọ tiẹ̀ náà wá Jamiu tó bá mú ọmọ ẹ dé tó bá wá ní kó mú ẹ lọ sí ọgbà ẹ̀wọ̀n báwo ni wọ́n bàbá ṣe fẹ́ feel torí pé kò possible federal court náà nìyẹn náà ó kéré ju ọmọ ẹ máa lọ bí i 2-3 weeks ń bẹ̀ ìyẹn tó bá meet up bail á lò 2 weeks nínú ọgbà ẹ̀wọ̀n ọmọ ẹ Jamiu ọmọ bíbí inú ẹ kó lọ ṣẹ̀wọ̀n 2-3 weeks nínú ọgbà ẹ̀wọ̀n àṣẹmọ́ni àmìlà sẹ́yìn àtàn fàlàyé jìsà ìlà mísílà ọmọ ọlọ́mọ ní captain náà ọlọ́run ní mọ́ni àmìlà sẹ́yìn àtàn ẹnikẹ́ni tó bá ṣàbúrú kan fàlàyé jìsà tábà máa sán lẹ́sàn ìlà mísílà irú ẹ̀ gẹ́lẹ́ la máa fi sán lẹ́sàn ṣé o mọ̀ pé ọmọ ọlọ́mọ ní captain ni tọ́lọ̀ bá wá sọ ìwọ náà lẹ sọ pé ìwọ gbọ́ ọmọ ọlọ́mọ lọ prison ọmọ tiẹ̀ náà kó wá lọ ṣẹ̀wọ̀n ọlọ́run tó ní mọ́ni àmìlà sẹ́yìn àtún mísílùhà àbọ̀mọ̀ ọmọ ọlọ́mọ ní captain náà àbọ̀mọ̀ kọ́ wá gbé ọmọ tiẹ̀ náà lọ sí ọgbà ẹ̀wọ̀n torí pé àwọn Mallam náà máa bẹ̀rẹ̀ eré báyìí tó rán àwọn Mallam fún tó tún wá ṣẹlẹ̀ lẹ́ni ìlàsán àwọn Mallam gan tún ti wá gbòòrò sára pé àwọn ò wá ní gbọ́ àwọn ò ní gbà sọ pé mi pariwo ń gbà yẹn pé ìyá Jésù ìyá Jésù ìyá Jésù tètè lọ bẹ̀bẹ̀ wá bó ṣe máa lọ bẹ̀ Mallam mo ń pariwo ń jọ yẹn pé ìyá Jésù ọmọ ẹ ó ti wọnú ẹ ṣé tí bàbá ọmọ bá rán ọmọ ẹṣẹ ẹwọ lórí wèrè ìròrí àwọn wèrè lẹ Yorùbá ṣé tí bàbá ṣé kó wá kọ́ sí bàbá ẹ lẹ́nu ni ṣé bàbá wà ní ìránṣẹ́ ni bàbá ẹni kó ṣe nǹkan ohun tí bàbá ẹni kó ṣe yẹ
ó ti kọjá teenager ó kọjá teenager lè pé kò lè face consequence lápèjúwe kí máa drive mọ́tò ní UK báyìí mo wà ní mọ́tò ẹni tó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi ó wá jẹ́ ọmọ 12 years old ẹni tó ọmọ tó bá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi tó jẹ́ ọmọ 12 years old kò wá dé seat belt tó bá fẹ́ fine ọmọ yẹn mi náà máa fine gbogbo kéèsì ọmọ yẹn orí mi náà máa gbélé orí mi náà máa gbé kéèsì ọmọ yẹn lé pé ọmọ yìí teenager ni kò lè face wàhálà yẹn ìwọ ló yẹ kó correct ẹ fún tó ṣe yẹn tó bá pọ́ nítorí tí wá wọ 18 years ọmọ yẹn ti wọ 18 years ó wá jókòó sẹ́gbẹ́ mi kò wá dé seat belt wọ́n máa charge ẹ̀ lọ́tọ̀ wọn kò sókè mi màá ní mi ò mọ̀ pé kò dé dé mo rò pé yẹ kó gbọ́n ni kò kàn mí wọ́n máa mú òun ni tí wọ́n bá wá mú ó ti dáràn tiẹ̀ torí pé ó ti kọjá underage similarly ọmọ Jamiu yẹn kò kí ń ṣe underage Jésù ọmọ Jamiu kò kí ń ṣe underage ó máa face consequence ẹ̀ accomplish ni wọ́n syndicate ni wọ́n jọ ń ṣiṣẹ́ yẹn pọ̀ ni ọ̀rọ̀ pé bàbá mi ló rán mi iṣẹ́ no kò sí tó jẹ́ bàbá mi ló rán mi iṣẹ́ wájú ọlọ́pàá lórí irú kéṣe lò ẹjọ́ ń ṣe ni níwájú adájọ́ tó bá bọ́ ọdún mẹ́wàá fún bàbá ọmọ náà àgbà ọdún mẹ́wàá ẹ̀ wọ́n jọ ń ṣe dáàdì mi lórí ọ̀gbẹ́ni gbogbo ẹ̀ńjọ ṣe pọ̀ ni àbókí ń bàrà ò sí mọ́ bàrà yìí á ká mà sí àwọn méjọ ọjọ́ máa kó wọn pọ̀ ni. ọ̀rẹ́ olè lòun náà bàbá olè bàbá tó bá bólè tóun náà jẹ́nu owó olè àbó ń bá olè kóbọ̀ pamọ́ akamashi wọ́n á jọ kó wọn pọ̀ ni bàbá tó rán mu ẹ̀ níṣẹ́ aburú tọ́mù ẹ̀ náà dẹ̀ mọ̀ pé iṣẹ́ aburú ni àìmí ò mọ̀ pa ẹ̀ bàbá mi kọjá ní bóun ṣe kí ni ò mọ̀ pa ẹ̀ ó mọ̀ pa ìpá burú ni bàbá ẹ̀rọ ẹ̀ ṣé wò mọ̀ pa àbò rò pọ̀ mọ̀ pa ẹ̀ so Jamiu Adegunwa ṣe fídíò yìí kọ́ tì nàbí wo ló ṣẹlẹ̀ ń bọ̀ Jamiu Adegunwa ohun tẹ́mi fẹ́ sọ fún ẹ ni pé wàhálà yóò tó báyìí ìwọ ló fàágùn ìyá Jésù mo pariwo mo tún pariwo àsáádà lọ bẹ̀bẹ̀ ó wò ó pé bẹ́ẹ̀ pé mi ò mọ tí mò ń sọ èmi ti rí tó wò ó rí mo ti rí tí wò ó rí lọ́kọ́lọ́kọ́ tó ń bọ̀ abẹ́ ojú wọn lé sáádà sórí bóyá dúró wọn lé ẹ dúró wọn lé bẹ́ẹ̀ mo ń láìkì bó ṣe dúró ọkùnrin bẹ́ẹ̀ lọmọkùnrin ṣeré bẹ́ẹ̀ lọmọkùnrin ṣeré bẹ́ẹ̀ mo láìkì tó ń ṣe yẹn sáádà mo láìkì ó dágan sọ ma pé Mr. Yesarunoka má jẹ́ lo Mr. Afa Yesarunoka torí kò ń ṣe kìnnì Afa ni Afa Yesarunoka ó gbìyànjú láti gbára ẹ̀ lẹ́nu wàhálà yẹn wo bó ṣe wọnú ẹ̀ kí ló padà gbẹ̀yìn Afa Yesarunoka ṣe Afa Yesarunoka padà make apology ó dẹ̀ free kó no case but kó tó di pé make apology sójú ṣé ó dédé easy bẹ́ẹ̀ fún ṣá n tó yẹ kó ti kọ́kọ́ ṣe síwájú ló padà wá ṣe lọ́wọ́ gbẹ̀yìn n tó dùn èmi jù nìyẹn pé no
tí bá ṣe nǹkan tí ò dáa wo tèmi tó bá ní ó bú lágbájá ni o ẹ má bínú torí Ọlọ́run o gbogbo yẹn má tètè bẹ̀bẹ̀ má bẹ̀bẹ̀ Mallam ò burú débi pé kó wá bẹ̀ wọ́n pé ẹ má bínú ẹ má ṣe báyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kó tó fẹ́ bẹ̀ pa wọn lọ́rùn ká ní wo ó ti bẹ̀ mí ó ti bá tiẹ̀ lọ ni ó ti tán náà ṣé ó dìgbà tó bá ń le kó wá dípọ́ wá ń lé ẹ lọ mú àsádà wá o wọ́n wá gbé ẹ ń bẹ̀ yẹn wá gbé ẹ lọ Ṣogbo àtọ́ṣogbo ẹ̀wọ̀n tó yẹ kó rí bẹ́ẹ̀ ọkọ ọlọ́kọ ló jẹ́ náà ó tún lè rí gbogbo tí mò ń sọ ẹbẹ pé mò ń ṣe èrè ó ní chance ó right ó lè bú mi mo entitled so pinnu ẹ bú mi dáadáa ẹ pé èmi kọ́ lọ́fẹ́ gbé lọ sẹ́wọ̀n ìwọ lèmi ń pìtì èmi kàn fún ẹ mò ń bá ẹ wá mọ́kànlájì ni mò ń bá ẹ wá way out tí ò dẹ̀ jẹ́ kí n bí ẹ wá rárá kò yẹ kí n bí ẹ wá way out torí pé ìwọ gan o plan láti wá way out fún gbèsè ayé ẹ n tó fà á tí mo fi pariwo ìyá Jésù bọ́tà lọ bẹ̀bẹ̀ lọ ṣe kinní kan àbí mi ò pariwo ìyá Jésù ìyàwó Jamiu Adegunwa màmá ọmọ Jamiu ìyá lọ sọ fúnra ẹ wà láti ẹni pé ìyá Jésù wo Jésù ọmú ẹ Jésù ló ń lọ yìí ó yẹ kó lọ bẹ̀bẹ̀ wa ìfọkọ pariwo gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹgbà mi náà mọ́ra Yusuf ariwo ẹ̀yẹn kò nítumọ̀ lọ́dọ̀ àwọn kan a máa fi ẹsẹ̀ ẹ̀ báyìí lọ pé kí ló wí ó ń dún worowóró àbó ń dún worowóró dẹ̀ ni wàhálà àti ẹ̀yẹn pẹ̀lú ariwo yẹn ò nítumọ̀ kò lè dé kò ń ṣe ní táìmù tó wá fẹ́ gbé ọmọ ẹ lọ prison wàá ṣe àmọ́ abẹ́bẹ̀ ń gbà ẹ o kò ní wọ́ọ̀kì o ariwo yẹn ò ní wọ́ọ̀kì o wàhálà kò lè wọ́ọ̀kì tó má ti lè ti gbé lọ prison tó fi lè ti gbé lọ tó ọmọ ààrẹ ni ẹ wá fi ọtí ní kọ́ lọ́ mú wáṣà nínú sọ́jú bẹ́ẹ̀ lọ kọ́ wá mú ọmọ ẹ̀ kọ́ gbé lọ prison ṣó pí ẹ ni mo pariwo fún ìwọ yìí ìyá Jésù má jẹ́ kó fọmọ ẹ̀ kaskọ́ọ̀sì ìyá ọmọ ẹ̀ wà nù kéèsì yìí lọ bẹ̀bẹ̀ lọ ṣe fídíò ní kọ́ mú ọmọ ẹ̀ kọ́ wá bó ṣe máa lọ bẹ̀ wọ́n ní plan fún yẹn ń wò pé ọmọ yẹn kò sí wàhálà kò sí kankan tó máa ṣẹlẹ̀ sí ṣé àwọn tó dúró fún ọtún ní kọ́ mú àwọn náà wà àwọn tó dúró fún ọmọ ẹ̀ wọ́n ti ní kọ́ kó àwọn náà kọ́ mú àwọn náà kọ́ máa kó ọ̀bọ̀ wá rí pé no be joke ọmọ wọn náà gbogbo ẹ̀mọ̀ ìlànà ní kọ́ kó àsáàdà wọ́n ti ní kọ́ lọ ilé ẹjọ́ ti ní kọ́ lọ mú sàádà náà wá federal court ó wá lè bọ́ tako sí pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wọn ní kọ́ lọ mú ẹ wá wọn ní kò wá ni àtọ́ ní kò wá àtọ́ ṣebí o mọ̀ pé kóòtù wà lánàá àbí ṣó yọjú kóòtù ó yọjú má wọrí jẹ́ pé Mallam Yusuf náà tọ́ ọ̀bá ẹ ti sùn tọ́lá wọn sọ pé Mallam Yusuf náà dà tọ́ ti tì wọ́n mọ́lé bàbá ìyá ẹ̀ náà ti mọ́lé bàbá ìyá rẹ̀ náà ti mọ́lé jẹ́ pé Mallam Yusuf salamu alaikum wa rahmatullahi wa barakatuh Mallam. Assalamu warahmatullahi wabarakatuh. Ikoyi prince àbí kirikiri. Èmi náà wà níbi tèmi tí ń ṣe fàájì nínú ilé mi. Ọlọ́jà aṣoríire. Àmín. Èmi ò wà ní ṣé ẹ ń ṣe program lọ́wọ́ ni. Èmi ṣe program lọ́wọ́ mi ṣe mi ò gbọ́ ẹmọ ni. Bọ́mọ̀. Mo rò tó bóyá ti ṣe tán ni. Ó dà pé ẹ ti receive kọ́ọ̀lù lọ.
àwọn èèyàn ń pè mí náà ni wọ́n ń béèrè pé kí ló ṣẹlẹ̀. So ẹ ti wà lórí program àti. Mo wà ń bẹ̀, mo gbé yín sí live, gbogbo ayé ń gbọ́ yín bàbá. Allahu Akbar, Allahu Akbar. Mi ò sí ní title ìgbà tó bẹ̀rẹ̀ program. Mo náà join, mo wá wo title yẹn tẹ kọ síbẹ̀ pé kí ni Mallam fẹ́ lọ ṣe ní. Kí ló máa gbé Mallam lọ sọ́gbọ́n? Kí ló máa gbé Mallam Yusuf lọ sí Ikoyi prison? Bẹ́ẹ̀ni. Pẹ̀lú ògo tọ́lọ́run, mo ṣe àdéhùn náà ní alẹ́ yìí. Pé Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. pé mo máa lọ sí prison. Pẹ̀lú condition kan. Bẹ́ẹ̀ni. Kí ni condition? Mo máa lọ sí prison. Ṣé bí àwọn tó ń ṣiṣẹ́ ní prison? Ṣé bí wọ́n lọ síbẹ̀ náà ni? Bẹ́ẹ̀ni bàbá. Èmi ò ní ṣẹ̀wọ̀n, mo máa lọ síbẹ̀. Okay. With one condition. Condition ẹni wípé màá lọ wo bàbá àtọmọ kan níbẹ̀. Tó tó Ọlọ́run. Tó tó Ọlọ́run. Ẹ̀kọ́ dédé ní ilẹ̀, mo ṣe àdéhùn. Allahu Akbar. Màá lọ visit, màá lọ wo bàbá àti ọmọ. Nínú ọgbà ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ni, mi ò ní gbóúnjẹ lọ fún wọn. Tó tó Ọlọ́run. Màá lọ bá wọn sọ̀rọ̀ náà, nǹkan sọ fún wọn wípé orin kan náà ni màá kàn rọra kọ fún wọn. Ẹ̀kọ́. Ìbẹ̀rẹ̀ orin yẹn náà ni wípé a wí fún wọn tó o, àwọn ò gbà o, ọ̀rọ̀ náà ló délẹ̀ yìí o, àwọn ò gbà o. Ẹ láìkí bàbá Kọ́lákọ̀lé tì nìyẹn. Mi ò tẹ́ ẹ̀mí tó kàn, mo ṣàmọ̀ wípé ìkìlọ̀ lórí yẹn jẹ́. Bẹ́ẹ̀ni bàbá. Yọ̀ǹda tí Ọlọ́run máa lọ wo bàbá àti ọmọ ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe rí counting case. Ọlọ́run fẹ́ fi jẹ bàbá àtọmọ níyà ni. Tó tó Ọlọ́run. Torí wípé arákùnrin yẹn ó ti gbọ̀nà ká ṣe Ọlọ́run. Tọ́lọ́run wá ń bínú lọ́wọ́. Ó ṣe ẹlẹ́dàá wa. Ó parí èèyàn ṣe Ọlọ́run. Ó parí èèyàn ṣe Ọlọ́run. Mo sọ fún àwọn èèyàn lénìí, mo ní they should not be distracted. Ẹ má wà distracted. Ẹ má wulẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́. Ìbínú Ọlọ́run tó ń bá lọ́wọ́ yẹn ti pọ̀ jù. La ilaha illa Allah, subhanallah. Ẹ̀yin èèyàn mọ́ tún fi ti yín kún, ẹ rí wípé kò wá settled. Ó ní 2025 ṣe di 2023. Máa play kiri yẹn sí, máa play ẹ̀ tá bá ti kúrò. Mo fẹ́ play ẹ̀. A wà ní 2025. Kọ̀rántì 2024 mọ̀, ó wá fò lọ sí 2023. Bàṣubàṣu ló bá bàbá. Ẹ rí tó ṣẹlẹ̀ ní wípé ẹni tí bá ń sáré káàkiri wípé mo fẹ́ wá ẹni tí ó jẹ bàbá mi lówó o, ẹni tó jẹ bàbá mi lówó o, ẹni tó sanwó fún bàbá mi o, ẹni tí gbèsè wà lọ́rùn rẹ̀ tó jẹ bàbá mi lówó o. Òun náà ó máa padà ka àdánwò àwọn tó yẹ ó sanwó fún bàbá rẹ̀ ni. Àwọn tí bàbá rẹ̀ tí bàbá náà jẹ gbèsè bẹ́ẹ̀ ni. Ó máa padà pàdé ẹ̀. Ìbámọ̀ ti ní problem tí ìbá ṣe wípé ó tọwọ́ bọ ọ̀rọ̀ captain tí ò ṣẹlẹ̀ tí ò rí bẹ́ẹ̀. tó fẹ́ parọ́ ẹ̀. 2021 Afa Saheed. Arákùnrin ìbọ̀ta láti 2021 ó pariwo wípé Rasaki Akínọlá, Mubarak Adépọ̀jù, Gideon Ọládìméjì, oníyàwó mẹ́ta, Uptown àti Mallam Yusuf, oní ọ̀daràn kírímínà ni àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí. Òun wá pariwo pé àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí àwọn èèyàn yìí máa ṣẹ̀wọ̀n. Ọ̀kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, òun arrogate orí burúkú máa rẹ̀ wípé ìwọ ló pa bàbá kan. Ẹlẹ́ẹ̀pa DIG retired DIG Àkànwó. Bàbá kan. Ẹlẹ́ẹ̀pa DIG kan l'Ábùjá. Ẹlẹ́yìn lẹ́pa Amiru Kọ̀mọ̀dínà Àjàlá. Ẹ̀dẹ̀lẹ́yìn lẹ́pa bàbá Adépọ̀jù at 90 years. Bàbá 90. Ẹ dákun, bẹ́ẹ̀ni, kí ló dé téèyàn ṣe máa ń arrogate orí burúkú máa rẹ̀? Wọ́n attribute orí ibùmọ̀ rẹ̀.
Ohun attribute orí burúkú má rẹ̀, ohun arrogate orí burúkú má rẹ̀, ohun kí orí burúkú má rẹ̀, ohun pé àpèmára orí burúkú má rẹ̀. Òun wá ń pariwo pé kéèsì ayé ni kéèsì yìí o. Kéèsì ayé ni àwọn tó sì máa kú máa pọ̀ o. Ọ̀kan nìyẹn. Now, ṣé wá rí this captain case yìí, ó wà interesting débi wípé ó ti wá ṣí, tẹ́ bá ń gbọ́ ọ̀nà ṣí, ọ̀nà là. Ó ti wá, ó ti mú opportunity tó pọ̀ wá fún àwọn opportunity tó wá ṣí. Àwọn opportunity yẹn captain case tí wọ́n ṣí, ó ti lànà opportunity ẹ̀ wọ́n lẹ̀ tó pọ̀. Tó tó Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, opportunity yẹn ti pọ̀ jù. Ṣé rí ọmọ ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ mátà ẹ̀ ní Federal High Court lóṣogbo pẹ̀lú ògo ti Ọlọ́run. Tó tó Ọlọ́run. Ọmọ yẹn ti confess nínú statement ẹ̀ pé òun lòún rìkọ́ọ̀dù captain ní tòótọ́. Mo fẹ́ kọ́ ẹ̀ tí òun lòún rìkọ́ọ̀dù captain náà. Ẹ náà lòún rìkọ́ọ̀dù sẹ́ bí a mọ̀ ṣe mistake. Ó lòún rìkọ́ọ̀dù. Ó dẹ̀ gbé fún bàbá ẹ̀ ló wá post ẹ̀ sórí Madrasatu Wahabiyya. Syndicate ni wọ́n nìyẹn. Yes, they are syndicate. Àwọn ni wọ́n ní Madrasatu Wahabiyya. That's libelous speech. And we have additional 7 different proofs, evidences. Ó ti wà lẹ́ni kóòtù dé wọn tí wọ́n lè bọ́nú ẹ̀. Afásáyédì mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan. Mo ń gbọ́ yín. Bí mo bá fẹ́ báyẹn jà, mo máa fi sùúrù báyẹn jà ni. Tó tó Ọlọ́run. Ẹlẹ́lẹ́lẹ́ mi, I don't rush. Ẹlẹ́lẹ́ ni, even if it takes 20 years, wàá sọ wípé ò ṣe bẹ́ẹ̀ mọ́. Wàá sọ pé ò ṣe bẹ́ẹ̀ mọ́. Wallahi mi ní rush. La ilaha illallah. Honestly, ó yẹ kí ẹ ti study mi. Torí wípé mi ò ní jàjẹ́ bí. Bẹ́ẹ̀ni. Gbogbo eléyìí tí ó ṣẹlẹ̀ yìí, distraction, ìmúkan rẹ́rìn ni. Níjọ́ wo ni ó di wípé kí wọ́n bọ́ta ká máa ṣe episode 1, episode 2, episode 3. Ní tó fi lè mú mi tí mo mú gbogbo ẹ̀ mọ́ra for 12 years. Tí mo wá rí wípé yes, it is time for me to come out. Mo ti plan, Ọlọ́run ti ràn mí lọ́wọ́. Gbogbo tí àwọn ará bíi, gbogbo ọ̀nà tí wọ́n gbà lo ẹ̀wọ̀n ti wà lẹ̀. A ó ti lálẹ̀. Bẹ́ẹ̀ni. Sẹ́yìn Hamza, ẹni sùúrù. Sẹ́yìn Hamza, nígbà tó pa Sẹ́yìn Hamza tán, nígbà tó pa tán, tó kú. Ànámọ́ Ọlọ́run wá sọ fún Màlá, ó sọ fún Ànámọ́ pé, ó rọ́jú bìrì lògbó kó sọ fún Ànámọ́ pé gbogbo àlùjọ́nà méje, àlùjọ́nà méje lọ́lọ́run dáná, ṣé méjèèjì rẹ̀ mẹ́jọ, gbogbo ẹ̀ ti ṣí sílẹ̀. Ẹni wọ̀nyí tó bá wù kó wọnú àlùjọ́nà. Ẹ̀wọ̀n oríṣiríṣi làálẹ̀ fáwọn Jamiu báyìí lẹ́sọ yẹ o. Ẹ̀wọ̀n ti làálẹ̀. Tó tó Ọlọ́run. Wọ́n ti fúnra wọn ní opportunity, unlimited opportunity. Ọ̀nà ti ṣí, tẹ́ bá ń gbọ́, ọ̀nà ṣí, ọ̀nà là. Láìláìláìlá. Ọ̀nà ṣí, ọ̀nà là fún wọn ni. A ní ṣàbòsí. Láìláìláìlá. Jẹ́jẹ́ wa là ń ṣe dáwà wa. Olóbọ́ta tó bẹ̀rẹ̀ látòrí stage managing. Bẹ́ẹ̀ni. Jẹ́jẹ́ wa là ń ṣe dáwà wa. Olúbẹ̀rẹ̀ tó là ń gbáyà ní 2.9 million naira. Bẹ́ẹ̀ni. Jẹ́jẹ́ wa là ń ṣe dáwà wa. Olúbẹ̀rẹ̀ tó lé àárín yẹn nìkan pé kó lọ dá wà sí òun rú. Bẹ́ẹ̀ni. So Ọlọ́run ọba àlékí Ọlọ́run wa kí n ṣọba alábòsí. Bó ṣe ń àtàkì wa náà ló ń àtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ náà ló ń àtàkì òjíṣẹ́ lá Muhammadu sallallahu alayhi wa sallam. Lẹ́nu ọjọ́ mẹ́ta mo ń wo èfèrí kan tó ń sọ̀rọ̀ tó ní ẹ ti wá rí báyìí o. Àṣé apààyàn ni àwọn tí ó tẹ̀lé ànábì Muhammadu. Tó tó Ọlọ́run. Àṣé apààyàn ni Abubakar. Àṣé apààyàn ni Usman. Àṣé apààyàn ni Umaru. Ìgbà tí ó lọ mú ẹ̀rí wá, ó wá ń kò tí arákùnrin tó ń sọ wípé àwọn yẹn ni wọ́n responsible, àwọn yẹn ni wọ́n fẹ́ pa ànábì Muhammadu. Tó tó Ọlọ́run. Ẹ wọ̀rọ̀. Ẹ dákun ṣé Mùsùlùmí òdodo nìyẹn? Ẹ wọ̀rọ̀ burúkú. Lẹ́nu tó ń sọ lẹ́nu ẹ̀ wípé Abubakar fake khalifa ni. Bẹ́ẹ̀ni. A lo wíìsì. Tó pa Abubakar. Ànábì ni wọ́n sábà sí àbí ẹnikẹ́ni tó bá bú sábẹ́ òun fún àlẹ́yìn lánà tó láàyè. Ní orí onítọ̀hún kí ìbínú Ọlọ́run máa bá wálìmọ̀ láyìí kátì. Àwọn màláíkà náà tó máa ṣépèlé. Wà nọ́ọ̀sì àjùmọ̀yìn àpapọ̀ àwọn èèyàn
èpè tẹ́lẹ́gún bá ṣe àmàmù tẹ́lẹ́yọ̀ bá ṣe tí mùsùlùmí bá ṣe tí gbogbo anybody bá ṣe àmàmù nítọ̀ sallallahu alaihi wasallam. àná mi mà ló wí bẹ́ẹ̀. ẹni tí bínú ọlọ́pàá ti wà lérí ẹ̀ ní òkú sáàbí ẹni tí bínú ọlọ́pàá wà nọ́ọ̀sì àjùmọ̀yìn àpapọ̀ àwọn èèyàn ọlọ́pàá wà lórí ẹ̀ ní ó sọ wípé Abubakar fake ni. kò sọ lórí burúkú tó lè sọ̀rọ̀ ẹ̀ kò bá jáfa àgbà ló sọ kò bá jáfa àgbà ló sọ̀rọ̀ ẹ̀ tó bá pa Abubakar tó bá ní fake khalifa àbó yẹ̀yẹ́ kò ní dá fún kò ní dá fún nítọ̀ ẹnikẹ́ni tó bá lóun kò jẹ́. ẹni tí ìbínú Ọlọ́run tó bá wà lórí ẹ̀ o ní ó sọ wípé àwọn àyà kan wà tánàbí ò mọ̀ tó mọ̀. bẹ́ẹ̀ni. ẹni tí ìbínú Ọlọ́run bá wà lórí ẹ̀ ni ó máa pariwo ni ó máa bẹ̀sìn jẹ́ ni ó máa destroy so many things in the day. bẹ́ẹ̀ni. ìbínú Ọlọ́run yẹn náà ló wá sún wọn kàkiri tó fi wá di wípé wọ́n wá pa irọ́. ẹ wá imagine mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín àfàṣà. mo ń gbádùn yín bàbá mo ń gbọ́ yín. ta ni ọ̀daràn nínú ẹni tó lọ báwọn ọlọ́pàá tó wá ní èèyàn ọlọ́pàá yìí ẹ̀ wá o ẹ dákun mo fẹ́ gbéṣẹ́ kan fún yín o ẹ bá mi gbé àwọn kan lọ sí ilé ẹjọ́ àwọn tẹ́ fẹ́ gbé lọ sí ilé ẹjọ́ yìí ọlọ́pàá ò pè wọ́n o ọlọ́pàá ò investigate wọn o ọlọ́pàá ò interrogate wọn o ọlọ́pàá ò interview wọn o ọlọ́pàá ò gba statement wọn o wọn ní IPO ọlọ́pàá ò rí wọn rí o káwọn àfin yín lówó ẹ bá wa gbé kéèsì wọn lọ ilé ẹjọ́ wọ́n wá ṣèyẹn wọ́n wá gbé kéèsì wọn lọ ilé ẹjọ́ wọ́n wá sọ fún ilé ẹjọ́ pé àwọn gbé kéèsì àwọn ọ̀daràn wá wọ́n tún wá dá ọ̀ràn wọ́n tún wá lọ wá fake warrant of arrest tí wọ́n fi mọ ilé àwọn innocent people yìí káàkiri wọ́n tún wá dá ọ̀ràn wọ́n tún wá lọ gba fìyàtì lọ́jọ́ sátidé tíjọba ò kì í ṣiṣẹ́ lọ́jọ́ tíjọba ò ń ṣe tó dẹ̀ pé wà. wọ́n wá ní àwọn ọ̀daràn yìí ó ilé ẹjọ́ ẹ dákun ẹ bá wa dá wọn lẹ́jọ́ ká máa lo ẹ̀wọ̀n. now àwọn wá ní ọ̀daràn nínú àwọn tó ń pè lọ́daràn àti àwọn tó ń ṣerú iṣẹ́ yẹn. àbí. òye yín. kí ni òye mi àgbọ́yé bàbá. ká lọ dáràn ẹ wá wò àwa wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí ó yẹ kí n tó yẹ ká ṣe ní zone 2 tí wọ́n á ṣe tá a fi wá kí ọ̀ràn síra wọn lọ́rùn àwa kọ́ wọn lóṣogbo kí lẹ́kọ̀ọ́ tá a kọ́ wọn a kọ́yàn wípé bẹ́ẹ̀ bá gbéyàn lẹ́lé ẹjọ́ ẹ kọ́kọ́ mú ẹni yẹn náà either by invitation or by apprehension or by arrest. bẹ́ẹ̀ni. àwa arrest àwọn tí a suspect. bẹ́ẹ̀ni. lẹ́yìn ìta arrest wọn táwọn ò ṣe àwa wá ní kí ọlọ́pàá investigate. ọlọ́pàá investigate. after investigation. yes ọlọ́pàá ò investigate àwa ọlọ́pàá interrogate wọn ọlọ́pàá ò interrogate àwa ọlọ́pàá gba statement wọn ọlọ́pàá ò gba statement yìí ọlọ́pàá charge wọn sí court ọlọ́pàá ò charge wọn sí court malicious filing ní táwọn ṣe charge tí wọ́n wá charge yẹn kóòtù gangan wọ́n wá bailiff of the court wá sáà fún wọn bailiff of the court ò sáà fáwọn àwọn ò ní rẹ́kọ̀dì ẹ̀ lọ́wọ́. ṣé ń gbọ́. now ìta ṣe yẹn ó kọjá pé wọ́n ń pè ní malicious a kọ́ wọn lẹ́kọ̀ọ́ we are able to teach them n tó ń pè ní wọ́n bá fẹ́ file case a kọ́ wọn lẹ́kọ̀ọ́ so case ti bẹ̀rẹ̀ ní federal high court wọ́n á yọjú and they will know the consequential effect of not yọjú. kẹwàá rí èyí táwọn ń ṣe lọ́wọ́ tó ń pè ní captain case yìí. bẹ́ẹ̀ni. mo kọ́kọ́ kí gbogbo àwọn tí wọ́n ń dáwó fún wọn mo kí wọn kú òfò. ọkú òfò láti 2021 wọ́n ṣe òfò yẹn títí 2021 fi parí. tó tó ọlọ́run. wọ́n wá bẹ̀rẹ̀ òfò láti January 2022. tó tó ọlọ́run. títí di ìparí January 2022. for good 12 months wọ́n ná ànádànà wọ́n ná òfò. ànáṣòfò. wọ́n wá bẹ̀rẹ̀ ànáṣòfò ní 2023 January inú òfò náà wọ́n fi bẹ̀rẹ̀ January 2023. bàbá. wọ́n
wá ná owó náà ànádòfò títí di December 2023. La hawla wala Wọ́n tún quwwata wá illa bẹ̀rẹ̀ ní billah. 2024 lórí same campaign case. Oh. Wọ́n tún wá bẹ̀rẹ̀ ìnáwó òfò. Wọ́n jí bọ́ sí January 2024 pẹ̀lú ìnáwó òfò. Wọ́n wá ná owó yẹn náà ìnáwó òfò títí wọ December 2024. Ànáṣòfò. 2025 ànáṣòfò ni o 2025 wọ́n tún kò sí ànáṣòfò. Láìláìlá Wọ́n Allah. wá ná owó yẹn lọ January ànáṣòfò 2025 February 2025 ànáṣòfò March April May June July August September October November ń parí lọ lọ́la wọ́n ná ànáṣòfò. Wọ́n yìí ná ànáṣòfò lọ́wọ́. Wọ́n máa wá ná ànáṣòfò yẹn láti November tí í ṣe November 1 ọ̀tún láì títí wọ December 31 ànáṣòfò. Wọ́n yìí máa continue dé 2026 ànáṣòfò. By 2026 náà wọ́n á tún jí bọ́ sínú ànádòfò náà ní January ẹlọ́kan tí mo ń sọ ìkàlẹ̀. Bí wọ́n ṣe máa ná owó òfò owó ìbànújẹ́ nìyẹn. Wọ́n á máa ná ànáṣòfò ni. At the end of the day, wọ́n padà wá become bankrupt. Wọ́n wá jẹ gbèsè. Wọ́n wá rí aláàfin wípé àti ṣe owó kó lórí àwọn ti ṣòfò. Àwọn ṣòwò ló fò. Àwọn wà padà kọrin kan fún wọn wípé slogan tá a máa fọ́nà ni pé tó Ọlọ́run fòfò rẹ̀ mí o. Mo fàsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá ní Nàìjíríà. Bàbá wa nì. Bẹ́ẹ̀ni àti AIG Zone 11 for the job well done. Wọ́n ṣe dáadáa. Ẹ̀dẹ̀bá wa kí adájọ́ wa ní Lagos Abba. Àwọn adájọ́ pátá wọ́n ṣe dáadáa. Òpù ẹni àwọn òní ìtàkà Ọlọ́run náà la ní àléyàn. Ẹ máa wòran tí àléyàn ọmọ tí ò lẹ́nibọ̀dì. Adẹ̀ ti sọ fọ́lọ́ pé wọ́n náà lẹ́nì kankan wọn àfiwọ́. Ọlọ́run yẹn náà dẹ̀ ṣe Ọlọ́run yẹn ló wá dó tì wá láti 2021 tí wọ́n àrójú tó kéèsì láti 2021. Wàhálà ìpínyà bá ṣòwò láàrin oṣù mẹ́ta bí ọ̀bà jèrè ó yẹ kéèyàn fi òwò yẹn lẹ̀. Òwò téèyàn ṣe tí ó jèrè láàrin ọdún kan, ọdún kejì kò jèrè, ọdún kẹta kò jèrè, ọdún kẹrin kò jèrè, wàhálà kò lè jèrè mọ́. Bẹ́ẹ̀ni. Òfò náà ni wọ́n máa ṣe lọ. Àwọn tí wọ́n ń sponsor wọn mo kí wọn lẹ́ẹ̀kan sí ẹkú òfò, ẹkú ànádànù. Ẹkú ànáṣòfò. Tó bá wá yá àwà kiri pé Ọlọ́run ṣe kíni Ọlọ́run fòfò rẹ̀ mí subhana rabbika rabbil izzati amma yasifuna àṣàlà gbogbo àwọn tó ń pè mí lénìí lẹ́nu iṣẹ́ ìrọ̀lẹ́ náà ni information yẹn kárí tó fi dórí bàbá wa Aṣíwájú Àdínì tìpínlẹ̀ Ọ̀yọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Àwọn èèyàn pè mí gan pé Mallam gbọ́dọ̀ àmọ́ ní bí wọ́n ti máa sọ náà nìyẹn. They will never stop. Wọ́n máa sọ náà ni àwọn sì máa gbé Ọlọ́run máa gbà wá ga. Àwọn ni wọ́n máa sọ̀kúsọ yín bá ń ṣe yẹn Ọlọ́run ní jáwó bá wọn ṣe àní ṣerú ẹ̀. Àní ṣerú ẹ̀. Àwọn sáré di mú kíyìn o kókó iṣẹ́ náà kò jihad. Ọlọ́run bá ń dúró tí Ọlọ́run ní fi yín náà. Ọlọ́run ní fi yín náà. Inshallah bí kò dé láti lọ. Lákòmọ̀ lọ́wọ́ káyìnà. Wàyíàkùn. Ẹ ṣe ń pọ̀ sà. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Tó ṣé gbogbo wa náà fẹ́ ti ara gbọ́ Mallam pé irọ́ làwọn èèyàn yìí ń ṣe kíni náà ń pa ìyẹn àwọn ẹni tó lọ gbé fídíò tó wọ́n parọ́ pé àwọn ti mú Mallam wọn ò mú Mallam àbí tó lọ gbé ọdíò dẹ̀ ni lórí right up wọn tó fi ń parọ́. So Jamiu ọmú ẹ tó bá ti mú ìwọ ló fa o wọ́n dà pé ilé ẹjọ́ ti ní kó lọ mú ọmú ẹ wá wọ́n ti pè ọmọ ilé ẹjọ́ báyìí àsáádà wọ́n ti pè ọ náà ilé ẹjọ́ èmi ti fún ẹ ní expo mo ti kó ẹ ní tó máa ṣe sáádà mo ti kó ẹ ní tó máa ṣe àsáádà mo ti kó ẹ o gbọ́n tí mò ń wíyé mo ṣí ọpọlọ ẹ sílẹ̀ o tẹ̀lé mo pariwo ní pé sáádà ní tó máa ṣe rèé o wò pé Saheed Shittu ló máa advice ẹ tó má bínú
Ó pé o mọ̀ pé ó gbọ́n jù mí lọ, ṣá má bínú. Mo tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí má bínú sà. Saheed Shittu ò lè advice ẹ o, mọ̀ pé mi ò gbọ́n. Àbí má worry. Mi ò gbọ́ àbí, mi ò mọ̀ tí mo ṣe. Tó bá gbé ẹ lọ sẹ́wọ̀n, èmi ò ní bẹ́ẹ̀ dá wá náírà ńbẹ̀. Wọ́n gbé ẹ lọ sẹ́wọ̀n, mi ní bẹ́ẹ̀ dá wọn kọ́bọ̀ níbẹ̀. Èmi kàn wò pé why tó jẹ́ pé ohun tó lè ṣe tí gbogbo stress máa fi wálẹ̀ nígbèsè ayé ẹ̀ why tó fẹ́ ṣe. Ó tán ìròyìn tèmi kàn rò ní ẹ̀ pé kí ló mú ẹ bẹ̀bẹ̀ náà kí ló dé ó ṣẹ̀ ẹ́ ó dẹ̀ ń bẹ̀bẹ̀ tọ́wọ́n bá gbọ́ wàá rí pé ó tó pariwo níwọ̀n bá díẹ̀ gbogbo yẹn máa ní Mallam mo ti ń bẹ̀bẹ̀ filẹ̀ ó ti bẹ̀bẹ̀ kò mọ̀ pé bó ṣe rí lélẹ̀ ó ti tán ṣùgbọ́n orí péjì tó ti ń borúkọ mọ́mí wọn jẹ́ dáàdì wọn jẹ́ àwọn náà jẹ́ ìwọ ni kò máa fẹ́ lọ ṣàlàyé fádájọ́ pé o mọ̀ ń pa ẹ̀ wàá ṣàlàyé ẹnu àbò you go explain wàá rí evidence tó wá fi sọ pé o mọ̀ ń pa yẹn wàá rí pé kò sí pé o mọ̀ ń pa yẹn gbàgbé o mọ̀ péjì yẹn rí gbàgbé ẹ̀ ṣọ́sí bọ́. Anyway kí làwọn eléyìí send wo mi lè gbé kọlù mi jẹ́ send message sí mi pé ẹ fẹ́ pè sórí program máa pè èmi kò tẹ̀lé ara ntì yín ni pé ìkòkò ń ṣeṣu Jamiu ẹnì kan gbọ́ o tó bá ti rí pé ojú wa ń gúnyán tó bá wá ń pariwo jáde pé kìnnì kan no má pariwo Jamiu o tó bá ti ṣẹlẹ̀ tán má pariwo o ṣó ti gbọ́ má pariwo rárá ni o má gbogbo ẹbọdì mọ̀ yà dákẹ́ kó gbé sára bẹ́ẹ̀ kó la owó ẹ̀ kó ṣe kí ni o kó fomi lò ó ṣó ti gbọ́ la owó ẹ̀ kó fomi lò ó n tó gbọ́dọ̀ fi parí ọ̀rọ̀ yẹn nìyẹn kí wọ́n náà máa fomi lò ó ni torí pé n tó ṣe fún wọn 1 billion% wọ́n máa mú ọmọ tiẹ̀ ìjọba máa mú ọmọ tiẹ̀ náà wọ́n á gbé ọmọ tiẹ̀ náà lọ sẹ́wọ̀n wà wá la owó ẹ̀ báyìí wà fomi lò la owó ẹ̀ fomi lò bí àṣà yẹn sábọ̀dù la owó ẹ̀ fomi lò so ti gbọ́ la owó ẹ̀ kó fomi lò náà máa fún ẹ̀ kó má jẹ́ kó dùn ẹ̀ jù tọmọ tiẹ̀ náà bá wà nú ẹ̀wọ̀n ó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn kọ́ lọ́ máa ṣe ṣàánú wa tó àpàlàpàlẹ́ létà o èmi ń bá rọ̀bọ̀rọ̀ ibi tèmi kiri ṣáàrà fèmí lẹ́bi mo ṣe wà yìí mo ti weak tó bá wù mí ra máa pọ̀ ó ti rẹ̀ ọkùnrin orúnkún mo ti ṣe wà lẹ́mí mi fẹ́ bọ̀ kọ́ lọ́ máa ṣe àṣìjú àná wa ọlọ́ máa ṣe àṣàánú wa ìjáwọ́lé wa ọlọ́njọ́ máa ṣe àjò yọrí sí dáadáa wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim Jamiu Adegunwa it's up to you mọ̀ pé ìwọ ló ń fọ́ ó lọ fèrò fọ́nà ìlú tó fi fọ́nà yẹn ó máa face consequence ìyá Jésù tó bá lè bá ọmọ bó ṣe lọ bẹ Mallam Yusuf àbí kó bẹ ọmọ ẹ àkànbí sọmọ olódò dé lọmọ tiẹ̀ náà jẹ ni má bínú ṣáàbẹ wá bó ṣe máa lọ bẹ̀bẹ̀ kó mú ọmọ ẹ lẹ́yìn kẹjọ lọ bẹ̀bẹ̀ mi ní sọ ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bọ̀ tó bá ti lè ti mú tó bá wá parọ́ jáde tó ń sunkún èmi máa ṣe fídíò máa takú ẹ pé gbogbo ẹkún tó ń sun yẹn òṣì ló ń ṣe àti wí fún ẹ ò gbọ́ ni o ti ráwọ̀ kan kí ẹ láyà gbọ́ kó sí kankan wà wá rí pé mẹ́wàá ń bẹ sotúbọ̀ mẹ́wàá ń bẹ subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.